Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Monday, June 29 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn kùdìẹ̀kudiẹ kan ṣẹlẹ̀ ní ààyè iṣẹ́ lọ́jọ́ ti tòní. Àwọn kankan lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tá a fẹ́ máa mú yín máa ru ọ̀nà àbáyọ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ ti tòní. Ẹ máa fẹ́ máa plan lórí pé báwo mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ gbé gbà. Èyí ní ìdára púpọ̀ bẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti rí dájú pé ẹ ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, tàbí kẹ́ ṣe prayer dáadáa lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni ẹ lè tún ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ iṣẹ́ yín náà kí iṣẹ́ yín lè lọ dáadáa, torí lọ́jọ́ tòní ó ṣeéṣe káwọn nǹkan bíi stress ibi iṣẹ́ kó fẹ́ wáyé rẹpẹtẹ lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ ẹ̀ tí ẹ̀rọ kan tẹ́lẹ̀, nǹkan tó dàbí mystery tó ṣe pé kò fi bẹ́ẹ̀ yé yín rárá ó ṣeéṣe kó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára dáadáa kí ẹ ṣe prayer tàbí kẹ́ ṣe ìwádìí bí a ti ṣe sọ. Ọjọ́ tòní á lọ bó ṣe yẹ kó lọ láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára, ṣùgbọ́n ọ̀rọ̀ iṣẹ́ àtọ̀rọ̀ owó yẹn ó ṣeéṣe kó rí bákan lọ́jọ́ tòní. Àwọn tẹ́ wá ń retí láti ilẹ̀ òkèèrè látọ̀nà jíjìn ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan láàárọ̀, kó fẹ́ stress yín díẹ̀ láàárọ̀ yìí, ṣùgbọ́n tọ́lọ́run bá bá yín ṣe ó ṣeéṣe káwọn oore náà kí ó wọlé fún yín ní àṣẹ ní ọwọ́ Ọlọ́run bá. Ìpèníjà iṣẹ́ lè wáyé lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára. Aago kan kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín o, látàrí pé gbogbo nǹkan yín máa lọ bó ṣe yẹ kó lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí nǹkan yín tún búrẹ́kẹ́ sí, káwọn èèyàn tún dá yín mọ̀ sí, kí àwọn nǹkan tẹ́ ń ṣe káwọn èèyàn tún bá yín patronize sí dáadáa lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ welcome àwọn àǹfààní kan láti ilẹ̀ òkèèrè ní ọjọ́ tòní. Àwọn àǹfààní ilé jẹ́ tó ṣe pé á ràn yín lọ́wọ́ dáadáa. Gbogbo nǹkan yín máa bẹ̀ sí tú kẹnu dáadáa sí lọ́jọ́ tòní. Tẹ́ bá wò pé bóyá sales tẹ́ make ó kéré tẹ́lẹ̀, àsìkò yìí sales yín máa tún boost dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ ti tòní ẹ máa ríre gbámú. Bẹ́ẹ̀ sì ni ọgbọ́n ìjìnlẹ̀, ìmọ̀ ìjìnlẹ̀, òye ìjìnlẹ̀ ó máa wáyé fún yín lọ́jọ́ tòní. Ẹ máa tún lékún ọgbọ́n, ẹ máa tún lékún nù, ẹ máa tún lékún nù òye lásìkò yìí tó ṣe pé gbogbo eléyìí máa ràn yín lọ́wọ́ fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ lọ kọ́kalẹ̀ o, ọ̀pọ̀lọpọ̀ yín máa rí ènìyàn kan látọ̀nà jíjìn tó máa pè yín pé lágbájá jẹ́ ká patronize ẹ, tàbí kẹ́ kí ẹ gba àlejò látọ̀nà jíjìn, tàbí kẹ́ kí rí ọ̀nà jíjìn kan kí ó fẹ́ wọlé wá fún yín ní ọjọ́ ti tòní. Ṣùgbọ́n ṣáájú lọ́wọ́ òwúrọ̀ yóò ṣeéṣe kí fọ̀rọ̀wérọ̀ kó wáyé láàrin ẹ̀yin àti ẹni tí ó súnmọ́ yín pẹ́kípẹ́kí, tí ó dàbí partner yín tó ṣe pé ìfọ̀rọ̀wérọ̀ yìí lè bí àwọn àǹfààní kan fún yín. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ fún yín lénìí. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Lówùúrọ̀ ṣáájú ó ṣeéṣe kí àìgbọ́ra-ẹni-yé fẹ́ wáyé láàrin èèyàn àtèèyàn tó ṣe pé ẹjọ́ jẹ́ bí olólùfẹ́. Ó ṣeéṣe kí àwọn kankan fẹ́ máa fishing bákan tó ṣe pé máa kéfìn àwọn kankan lára wọn. Wọ́n lè hùwà tó ṣe pé ó lè má fi bẹ́ẹ̀ tẹ́yín lọ́rùn tó, tàbí kó ṣe pé ọ̀rẹ́ kan ló máa fẹ́ hùwà tí ó tọ́ sí yín ní ọjọ́ ti tòní. Ẹ kíyèsára pẹ̀lú fífinú tọ̀yàn pátápátá lọ́jọ́ tòní. Ẹ má finú tẹ́nikẹ́ni, ẹ má gba àkọ́jẹ lọ́wọ́ èèyàn. Ẹ rí dájú pé ẹ wà lórí lénìí ló dára. Èníyàn ṣọjọ́ tẹ́lẹ̀ fi ní ẹ fẹ́ bẹ́yàn ṣe rẹpẹtẹ rárá. Nǹkan kíkan tó bá fẹ́ ṣe níbi iṣẹ́ náà ẹ ṣe lẹ́yìn nìkan. Bẹ́ẹ̀ sì ni tó bá ṣe pé àìgbọ́ra-ẹni-yé wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín láàárọ̀ ọjọ́ tòní, ẹ rí dájú pé ẹ sì mẹ̀dọ̀ kí ẹ má fa wàhálà rẹpẹtẹ. Ẹ rí dájú pé ẹ wá gbogbo ẹ ṣe fẹ́ rọlẹ̀, ẹ wá gbogbo ẹ ṣe fẹ́ rọjú. Ẹ lè trust olólùfẹ́ yín lénìí, ẹ sì lè trust àwọn tó jẹ́ ọ̀rẹ́ yín náà lọ́jọ́ ti tòní. Àwọn tẹ́jọ́ ń bára ṣe, ẹ kíyèsára pẹ̀lú wọn lọ́jọ́ ti tòní. Wọn ò lè nífẹ̀ẹ́ yín dénú rẹpẹtẹ lọ́jọ́ ti tòní. Ìtọ́ àmà rẹ̀ róńgbà bí ló máa pọ̀ jù. Kẹ́ ṣe prayer kọ́ ló ń gbé yín borí àwọn ọ̀tá ìkọ̀kọ̀, àwọn ọ̀tá bí ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ bí ọ̀tá, kọ́ ló ń gbé yín borí wọn láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ẹ wá fẹ́ ní fókọ̀sì lórí ìdàgbàsókè ayé yín ni o. Ẹ fi ní fókọ̀sì lórí ìdàgbàsókè ayé yín. Ẹ má wò níwò pé èèyàn kan promise mi ní nǹkan kan, jẹ́ ìfinú tán, jẹ́ ń gbára lé. Èèyàn kan ní kí n wá níbi báyìí, kí n wá ṣe nǹkan kan, nǹkan yìí lè ṣe mí láǹfààní. Àwọn nǹkan yìí ó ṣeéṣe kí ó lọ́wọ́ ewu díẹ̀ nínú, kí ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ ti tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ fúnra lára yín, bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí owó wọlé, ṣùgbọ́n ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín yẹn lè mẹ́hẹ̀ díẹ̀ lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 12 ní àṣálẹ́ jẹ́ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ tó gbà kíyèsára pátápátá ló jẹ́, látàrí pé ó ṣeéṣe kí issue
tó lágbára díẹ̀ tó fẹ́ wáyé láàrin èèyàn tó lólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ yín náà ẹ lè experience àwọn iṣẹ́ tó ṣe é pé á fẹ́ stress yín rẹpẹtẹ, àwọn task tó ṣe é pé wàhálà máa fẹ́ pọ̀ rẹpẹtẹ ní orí ẹ̀, ní wàhálà ẹ̀ ní dààmú, stress á fẹ́ pọ̀ púpọ̀ lọ́jọ́ ti tòní. Látòwúrọ̀ tẹ bá jí ó láwọn kankan tó ṣe é pé máa fẹ́ gbéṣe tó ṣe é pé máa wà confused nípa ẹ̀ tí ò tiẹ̀ ní yé yín, àwọn kankan lè dédé wọ́ wá tó máa dàbí bùkátà, tó máa dàbí stress rẹpẹtẹ fún yín lọ́jọ́ ti tòní. Àwọn èèyàn tó lólùfẹ́ yín náà wá dàbí ìgbà pé ó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Wọ́n lè hùwà tá fẹ́ mú yín banújẹ́ díẹ̀, tàbí ìwà tó ṣe é pé ẹ máa fẹ́ máa wò pé lágbájá báwo ló wá ṣe ọ̀nà olówó àgbègbà tẹ́ máa fẹ́ máa gbìyànjú lórí wọn. Bákan náà ọ̀rọ̀ iṣẹ́ yín náà lè rí bákan lọ́jọ́ ti tòní. Ọ̀rọ̀ iṣẹ́ náà lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí àwọn nǹkan tó ṣe é pé ẹ ò tiẹ̀ expect àbí nǹkan tẹ́ ẹ̀ tiẹ̀ rò pé ó tiẹ̀ lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ láyé iṣẹ́ lọ́jọ́ tòní. Prayer náà lọ́jọ́ tòní nílò fún yín, ẹ ṣe prayer ní gbogbo ọ̀nà, ẹ sì lè ṣèwádìí lónírúurú. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ lè ṣèwádìí kí ẹ wo nǹkan tí ó ń lọ nínú ìgbésí ayé yín lásìkò yìí. Bẹ́ẹ̀ sì ni ẹ lè sa ipá àtakitiyan láti ṣe àwọn ìgbìyànjú sí ọ̀rọ̀ ara yín lọ́jọ́ ti tòní. Ẹni yóò wà lẹ̀ ní dààmú, ọ̀tá ibi iṣẹ́ máa wà lọ́jọ́ ti tòní, ó kí ẹ kí ìsara dáadáa, ọ̀tá ibi iṣẹ́ máa wà lọ́jọ́ tòní. Ṣùgbọ́n Elédùmarè máa gbé yín borí ọ̀tàkọ́tà láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Iṣẹ́ lè rí bákan, relationship yín náà lè rí bákan, ire owó náà lè rí bákan lọ́jọ́ tòní. Aago 7 kọjá ìṣẹ́jú 12 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àwọn ire ìdùnnú, ẹ máa rí àwọn ire ayọ̀ dáadáa lọ́jọ́ ti tòní, tó sì ṣeé ṣe kó ṣe pé wọ́n máa fẹ́ gbéṣẹ́ kan fún yín tó ṣe pé lágbájá ó yá gbà owó iṣẹ́ ìlélẹ̀ ó yá wá bẹ̀rẹ̀, tó ṣe pé máa fẹ́ máa falẹ̀ mọ́ àwọn ìgbésẹ̀ kan ní ọjọ́ tòní lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ó ṣeé ṣe káwọn táàsì kan pọ̀ tẹ́ fẹ́ mójútó lọ́jọ́ tòní, ṣùgbọ́n gbogbo ẹ̀ báyìí ìdùnnú àtayọ̀ báyìí lẹ́ fi ṣe. Ó ní sí wàhálà, kò ní sí ìdààmú, stress lè pọ̀ díẹ̀ fún yín lénìí o, ṣùgbọ́n gbogbo stress yẹn ó ṣeé ṣe kí ó padà bí oore fún yín. Lẹ́yìn tí a bá wá ń kẹ́fìn àìlera díẹ̀, ìyá mójútó ẹ mọ̀ dájú pé ìlera báyìí òun lògùn ọ̀rọ̀, ẹ rí dájú pé ìyá mójútó àìlera tó bá jẹyọ lọ́jọ́ ti tòní, torí stress díẹ̀ lè wáyé lọ́wọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ṣùgbọ́n ṣáájú àkókò náà ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa rí dùnnú, lẹ máa ráyọ̀, tẹ máa rí ìfọ̀kànbalẹ̀ dáadáa ní ọjọ́ ti tòní. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín, iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn alárinrin, bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ bíjì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ tó tún gbà kíyèsára ló jẹ́ pẹ̀lú, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní àwọn nǹkan tí ó jọ mọ́ ìrònú àròkàn kan lè wáyé lọ́jọ́ tòní, tó ṣe pé nínú ilé náà lẹ́wà tí gbogbo ilé máa fi wáyé. Ìrònú ilé jọmọ́ ti olólùfẹ́ yín kan tàbí ẹni tó ṣe pé ẹjọ́ súnmọ́ra kan ní ọjọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ jìnnà sí ìrònú, látàrí pé gbogbo nǹkan tí ó dàbí òyìnbó yìí ó kàn fẹ́ wá lásìkò yìí torí aspect kan tá ní ni, ṣùgbọ́n ló bá máa fi di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ gbogbo nǹkan yẹn máa ti kásẹ̀ ńlẹ̀. Ọwọ́ àárọ̀ ti mọ́ bí ọwọ́ aago 12 ní gbogbo ilé lè fẹ́ wáyé, wọ́n tó bá fi dọwọ́ ọ̀sán mọ́rọ̀ lẹ̀ gbogbo ẹ̀ máa ti kásẹ̀ ńlẹ̀ pátápátá. Ọjọ́ tòní á wá jọ́jọ́ tó dára, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí ire ìdùnnú, ẹ máa rí ire ayọ̀ dáadáa, ẹ máa rí àwọn kan tá tẹ́ yín lọ́rùn dáadáa lọ́jọ́ tòní, tá tún máa yà yín balẹ̀, tá múnú yín dùn, tá máa yà yín kún. Gbogbo nǹkan tó dàbí ìtẹ́lọ́rùn pátápátá lẹ́ẹ̀ máa wá lọ́jọ́ sí tòní, tó sì jẹ́ pé ẹ máa rí lọ́jọ́ tòní. Èní máa jẹ́ comfortable day fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Gbogbo nǹkan tẹ́ bá ṣe pátápátá làwọn èèyàn máa gbà tiẹ̀, bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí ni, bẹ́ẹ̀ ṣe ń rìn sí ni, bẹ́ẹ̀ ṣe ń ṣe sí ni àwọn èèyàn gbà tiẹ̀ lọ́jọ́ tòní. Ẹ máa lẹ́ràn ọ̀fẹ́ lára dáadáa lọ́jọ́ ti tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ ẹ máa wà creative, àwọn kọ̀ọ̀kan máa bẹ̀ sí sọ̀kalẹ̀ sí ní ọpọlọ, tó ṣe pé tẹ́ bá ṣe ń rò inú yín á sì máa dùn pé àti bá tún ṣe báyìí, bá tún ṣe báyìí, má tún jẹ́ kí nǹkan ọ̀rọ̀ lẹ̀, jẹ́ kí n tún gbé báyìí, jẹ́ kí n tún lò báyìí, á jẹ́ kí nǹkan tún dára láàrin èmi àti olólùfẹ́ mi, láàrin iṣẹ́ mi, ní gbogbo ọ̀nà, gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, kò ní sí wàhálà, kò ní sí ìlà ìlú láàrin èèyàn àtẹnì kankan lọ́jọ́ ti tòní. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó máa dára, ṣùgbọ́n lè kọ́kọ́ rí bákan lọ́wọ́ àárọ̀. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lọ́jọ́ tòní, pàápàá yín tó bá ṣe pé ẹ ní nǹkan kan tí ẹ ń gbéṣe, tó ṣe pé ọpọlọ yín lẹ fi ń pilẹ̀, tàbí kó ṣe pé ibi iṣẹ́ ọwọ́ ó ṣeéṣe kí ẹ rí ṣe dáadáa ní ibi iṣẹ́ dáadáa ní ọjọ́ ti tòní. Aago 1 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n láàrin àti olólùfẹ́ yín àwọn kankan lè ṣẹlẹ̀ bí àìgbọ̀ra-ẹni-yé, tàbí kó ṣe pé ẹ máa kẹ́fìn àwọn ìwà kan tí wọ́n ń wù tó ṣe pé kò fẹ́ bá a mu bákan, tẹ́ máa wò pé irú ìwà wo lélẹ̀ tún jẹyọ báyìí, irú ìwà wo ló tún wù lénìí báyìí, ní ló ń ṣẹlẹ̀ láàrin èmi àti olólùfẹ́ mi báyìí. Ó ṣeéṣe kí àwọn àìgbọ̀ra-ẹni-yé díẹ̀
àbí àwọn ìkẹ́fín kankan díẹ̀ kó wáyé tó ṣe pé ó lè fẹ́ mọ́ ìbàlẹ̀ ọkàn dání wọ́n lè hùwà kan tí yín tó ṣe pé á fẹ́ ṣọ́ọ̀kì yín bákan pé ṣé lágbájá ló lè hùwà báyìí ṣé lágbájá ló lè sọ̀rọ̀ báyìí gbogbo eléyìí lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ mọ́kàn balẹ̀ ẹ bá channel gbogbo energy yín síbi iṣẹ́ ó ṣe ṣe kí iṣẹ́ yín lọ bó ṣe yẹ kó lọ bẹ́ẹ̀ sì ni inú ilé lélẹ́yìí ti fẹ́ wáyé o ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ láàrin ìyàtọ̀ olólùfẹ́ yìí inú ilé ló ti fẹ́ wáyé bẹ́ẹ̀ sì ni ó ṣe ṣe kí ọ̀rọ̀ fámìlì kan ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó ṣe pé ẹ fẹ́ máa ro nǹkan kan nípa rẹ̀ pé àbí mo lè ràn ọ́ lọ́wọ́ ni àbí kí n ṣe báyìí tàbí kí ọ̀rọ̀ fámìlì wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa rò pé ta nípa ti wà níta ni mo ti lówó lọ́wọ́ ni mi bá ṣe báyìí fún lágbájá mi bá ṣe báyìí fún tàmẹ̀dùnú fámìlì tọ́lọ́ olólùfẹ́ mi tún cooperate dáadáa ní gbogbo nǹkan yóò bá rọrùn ọ̀pọ̀lọpọ̀ irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lè wáyé lọ́jọ́ ti tòní ṣùgbọ́n iṣẹ́ náà energy yín síbi iṣẹ́ torí kò sí problem bí iṣẹ́ lọ́jọ́ ti tòní tẹ́ bá sì falẹ̀ mọ̀ ṣe ó ṣe ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹrẹ àǹfààní àti gbámú dáadáa gbogbo nǹkan yẹn á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ ti tòní ṣùgbọ́n ọ̀rọ̀ olólùfẹ́ yín ó ṣe ṣe kó rí bákan lọ́jọ́ tòní látòwúrọ̀ di àṣálẹ́ lówùúrọ̀ ṣáájú náà ọ̀pọ̀lọpọ̀ yín náà tún lè ní ìfàǹfà bí ọ̀rọ̀ sísọ láàrin yín àti olólùfẹ́ yín díẹ̀ lọ́jọ́ ti tòní ṣùgbọ́n gbogbo ẹ máa padà rọlẹ̀ láṣẹ Ọlọ́run ọba aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ọjọ́ rere ló jẹ́ ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àánú gbà dáadáa lówùúrọ̀ kùtù ọjọ́ tòní náà inú yín máa dùn lórí àwọn achievement kọ̀ọ̀kan tí ẹ ti ń achieve lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ti ń wò pé àkíní ti ń bọ́ sójú ẹ̀ nǹkan yín mo ti ready àti lọ get ẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ yín àwọn nǹkan tí ẹ ti ń wòye sí ẹ ti ń ṣiṣẹ́ lé lórí ó ṣe ṣe kí ẹ bẹ̀ sí rí nǹkan ọ̀dùnnú lé lórí pé kíní ti ń improve bẹ́ẹ̀ sì ni tó bá ń di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ọjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣe ṣe kí àwọn kọ̀ọ̀kan fẹ́ máa gbé yín lọ́kàn láti sọ fún èèyàn tàbí kí fọ̀rọ̀wérọ̀ wáyé láàrin èèyàn àti èèyàn tó ṣe pé fọ̀rọ̀wérọ̀ yìí lájẹ̀ta ṣe yín láǹfààní bẹ́ẹ̀ sì ni àwọn inspiration kan lè máa sọ̀kalẹ̀ sí yín ní brain tó ṣe pé ẹ máa fẹ́ máa fi brain yín wò pé tí bá tún ṣe báyìí tí bá tún ṣe báyìí kò bá tún dára o àbí kí n tún set inú ilé báyìí àbí kí n tún bá alábàjá sọ̀rọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa lẹ́nu àṣẹ pàápàá activation yìí máa wáyé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní ẹ lo activation yìí láti fi affirmate nǹkan dáadáa sínú ayé yín ẹ pàṣẹ nǹkan dáadáa sínú ayé yín ẹ béèrè ìrànlọ́wọ́ níbikíbi ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ tó ṣe pé gbogbo àfihàn tẹ̀yìn sí pátá ló máa jọ ìfọ̀rọ̀wérọ̀ máa jágere láàrin èèyàn àtàwọn èèyàn tó jẹ́ pé kò ní sí wàhálà kò ní sí ìdààmú láàrin yín lọ́jọ́ sí tòní púpọ̀ ọdún yín ẹ máa rí gbámú dáadáa lọ́jọ́ tòní owó máa wọlé fọ́pọ̀lọpọ̀ ọdún yín lọ́jọ́ tòní pàápàá lọ́wọ́ òwúrọ̀ mọ́ ọwọ́ ọ̀sán ó ṣeéṣe káǹfààní wọlé dáadáa lénìí iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá lọ bí iṣẹ́ lénìí bẹ́ẹ̀ sì ni ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn láàrin iye owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní aago 10:09 láàárọ̀ sí aago 11:09 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ cream sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ ìyọjọ́ ìdùnnú ló jẹ́ ṣùgbọ́n ọjọ́ tó gbà kí sára ló jẹ́ o látàrí nípa àwọn kankan tó ṣe é pé ẹ̀yin ṣe tó ń dùn mọ́ yín nínú Ọlọ́run jẹ́ kí bàjẹ́ wáyé níbẹ̀ láàárọ̀ ọjọ́ tòní tẹ́ bá jí ó ṣeé ṣe káwọn kankan fẹ́ ṣẹlẹ̀ tí ẹ máa rò pé kíní yìí mo yẹn ṣe lánàá ó wà òkè kí lóye tó tún wá rí bákan lọ́jọ́ tòní àwọn èrò kan máa fẹ́ wá sí yín lọ́kàn tó ṣe é pé ó lè jẹ́ èròkèrò lórí àwọn kankan tí ẹ ń ṣe àbí àwọn kan tí ẹ ti ń plan tẹ́lẹ̀ tẹ́ ti ń gbé tí brain tẹ́lẹ̀ pé báyìí ni màá ṣe ọ̀nà tí màá fi gbà lélẹ̀ ẹ lè dédé gbàgbé àwọn kankan tàbí kẹ́ fẹ́ máa wá clarity nípa àwọn kankan lówùúrọ̀ ọjọ́ tòní ṣáájú ọ̀pọ̀lọpọ̀ yín láàárọ̀ ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ jìnnà sí à ń ṣe fàájì ju bó ṣe yẹ lọ à ń mọtí ni à ń ṣe nǹkan tó tẹ́ni lọ́rùn ni à ń wá pleasure káàkiri ni ẹ rí dájú pé kí sàrà torí níbi fàájì níbi nǹkan tó wọn mọ́ jẹ lónìí jẹ́ kí nǹkan tó wọn mọ́ jẹ kó pọ̀ mọ́ láṣẹ lọ́wọ́ Ọlọ́run báyìí lè jẹ́ lè mú ṣùgbọ́n tẹ́ bá ń jẹ tẹ́ bá mú náà ẹ rí dájú pé ẹ ṣe ní jẹ̀lẹ̀kẹ́jẹ̀lẹ̀kẹ́ ẹ má rọ́ọ̀ṣì jù kó má pa yín lórí kẹ̀kí sàrà lọ́jọ́ ti tòní ẹ rí dájú pé gbogbo kan kíkan tẹ́ bá wá ń ṣe láàárọ̀ ọjọ́ tòní ẹ plan lé lórí dáadáa ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ tẹ́ mọ̀ pé iṣẹ́ náà ó nídìí ọpọlọ pípé ẹ lè skip ẹ̀ títí di bí nǹkan bí aago 12 mọ́ aago 1 ọ̀sán kẹ́ tó bẹ̀rẹ̀ èyí máa tún jẹ́ kí gbogbo àwọn mistake tó fẹ́ wáyé yẹn kó fẹ́ yàtọ̀ ṣe mọ̀ pé a ti bọ́ sásìkò tí Mercury retrograde wáyé báyìí Mercury ti dúró sójú kan báyìí ó kú kó pick race kò bẹ́ẹ̀ sí yíbírí sí ẹ̀yìn tó àsìkò tó dúró sójú kan iná ó ṣeé ṣe kí lack of clarity kó wáyé dáadáa fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí ṣùgbọ́n tí wà lórí ìràwọ̀ yín gangan kẹ́ mọ̀ dájú pé léyìí ó ṣeé ṣe kí ó fẹ́ bí àwọn nǹkan bíi lack of clarity fún yín lọ́jọ́ sí tòní kẹ́ kí sára púpọ̀ lọ́jọ́ tòní tẹ́ bá lọ síbi iṣẹ́ á lọ dáadáa o iṣẹ́ á lọ dáadáa lé ní ẹ ṣáná energy yín síbi iṣẹ́ pàápàá lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀ lẹ́yìn ẹ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa ẹ máa rí ìgbà mú clarity yẹn máa padà wáyé tó sì ṣe ṣe kiri owó gan wọlé fún yín lọ́jọ́ tòní torí ọ̀pọ̀lọpọ̀ yín tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán mọ́rọ̀ lẹ̀ àwọn kankan tẹ́ fẹ́ nílò owó lé lórí abẹ́ sí yọjú tàbí kẹbẹ̀ sí ronú kan pé mo ní ìdíwó fún kan báyìí mo ní ìdíwó fún kan báyìí tó ti ṣe ṣe kí ẹbẹ̀ sí ṣàgbéṣàn lé lórí tágìtì yín sì lè bí owó tí lọ́ọ̀kì yín sì lè ṣáìn tẹ̀lé owó lọ́wọ́ rọ̀lẹ́ tòní iṣẹ́ lọ dáadáa bá ṣe pé yàn tó lólùfẹ́ yín ó lè rí bákan lọ́jọ́ tòní torí pé múdù yín lè rí bákan ó lè àfẹ́ẹ̀tì tí bá ṣe pé yàn tó lólùfẹ́ yín bákan náà sì rèé ire owó lè wọlé fún yín lénìí tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ aago 4:10 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ́ light green sì jẹ́ kọ́lọ̀
èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ tó tún gbà kíyèsára ló jẹ́ látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa ní àwọn challenges kan tó jọ mọ́ títí inú ilé lọ́jọ́ tí tòní. Ẹ rí dájú pé ẹ ṣe prayers orígun mẹ́rẹ̀ẹ̀rin nínú ilé yín. Gbogbo nǹkan tó jọ mọ́ spiritual challenges nínú ilé Ọlọ́run ní jẹ́ kẹ́ rí. Àlàkálà tó jọ mọ́ títí family Ọlọ́run ní jẹ́ kẹ́ rí lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yẹn kíyèsára pẹ̀lú family member lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tí ń kọ́ ni kẹ́ fi hàn sí family. Gbogbo bó ṣe ń lọ kọ́ ni kẹ́ ṣàlàyé fún family member yín, kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Inú ilé yín sì rí, ó nílò kẹ́ ṣe prayers sí dáadáa, kẹ́ fi lé gbogbo nǹkan bí ẹ̀mí òkùnkùn jìnnà sílé. Àwọn kankan lè ṣẹlẹ̀ nínú ilé lọ́jọ́ tòní tá jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe pé ẹ ti expect tàbí tẹ́ ti ẹ̀rọ kan rárá, tó lè jẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó lè dùn yín tàbí tó lè lágbára díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú ọjọ́ tòní. Ẹ kíyèsára dáadáa, ẹ kíyèsára, ẹ gbọ́ ìkìlọ̀ kí ẹ mú lò kí ọjọ́ tòní lè lọ dáadáa. Níbi iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Lówùúrọ̀ tẹ́ bá jẹ́ lè kọ́kọ́ máa feel bákan ní àgọ́ ara yín, bóyá àbí ara ń ro yín ni, àbí ẹ̀ ń feel strange ni, àbí ẹ lálàá kan ni. Àwọn nǹkan yẹn lè ṣẹlẹ̀ lówùúrọ̀ ọjọ́ tòní ṣáájú, ṣùgbọ́n gbogbo ẹ máa padà rọlẹ̀ tó ṣe pé tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́ gan, tẹ́ bá lọ bí iṣẹ́ ó ṣe ṣe kẹ́ ráǹfààní àti rẹ jáde. Gbogbo ìrònú tẹ́ ti ń rò látijọ́ mẹ́ta, tẹ́ ti ń rò pé báwo mo fẹ́ ṣe, tẹ́ ti ń wà spiritual bákan, tẹ́ ti ń feel bí ìgbà pé nǹkan ti ẹ̀yẹ yín àbí gbogbo ẹ̀ dàrú àbí nǹkan kan ó ṣe ṣe kí ìrònú yẹn fẹ́ change títí ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní, tí lè máa mú yín láǹfààní àti channel energy yín síbi tí ó dára tí retí lè jáde. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló wá jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Lówùúrọ̀ ṣáájú ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríre, ẹ máa rá àwọn èèyàn bá ṣe, àwọn èèyàn support yín, gbogbo nǹkan yẹn lọ bó ṣe yẹ kó lọ, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ṣùgbọ́n tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́, ọ̀pọ̀lọpọ̀ yín ló ṣe ṣe kí ẹ fẹ́ fi bí ìgbà pé kẹ́ ti ẹ̀dá wà, bí ìgbà pé mood yín máa dédé change. Kódà ẹ bá ti plan pé èmi àtọ̀rẹ́ mi jọ fẹ́ jáde, èmi àti àwọn ẹgbẹ́ mi àjọ fẹ́ nìkan tá fẹ́ ṣe, á kọ́ dàbí ìgbà bí kẹ́kọ̀ọ́ fà sẹ́yìn tó bá di bí nǹkan bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín máa kọ́ fẹ́ wò pé nǹkan yẹn kódà pé mi ò ní lọ mọ́, ohun mi kì í kọ̀ dá wà, ohun mi kì í má jáde mọ́, ohun mi kì í pray. Gbogbo nǹkan yẹn ó máa wáyé lọ́jọ́ tí tòní fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ó dára kí ẹ lo energy ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní láti fi ṣe prayer dáadáa. Ẹ ṣe prayer lórí nǹkan tí ẹ̀ ń fẹ́. Spiritual day ni èní jẹ́ fún yín, ṣùgbọ́n ọwọ́ òwúrọ̀ ó ṣe ṣe kí àwọn èèyàn fẹ́ bá yín ṣe àwọn nǹkan bíi social activity ó ṣe ṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tí tòní. Kódà tẹ́ bá jí lọ sọ́jà lọ́jọ́ tòní, ẹ máa rájé jẹ dáadáa. Tẹ́ bá tètè jí lọ sí ọjà yín lọ́jọ́ tòní ṣáájú kí spiritual energy tó wọlé dé. Ọ̀pọ̀lọpọ̀ yín lè láàlá lọ́jọ́ tòní tó sì máa jẹ́ àlá tí ó nítumọ̀ rẹpẹtẹ fún ìgbésí ayé yín. Àsìkò yìí jẹ́ àsìkò tó ṣe pé ẹ ní láti fi dájú pé ẹ wà ní ìmọ́tótó, àyíká yín wà ní ìmọ́tótó, ẹ̀yin fúnra lára yín ẹ hùwà dáadáa, ẹ má rèròkèrò sẹ́nikẹ́ni, ẹ má rèròkèrò síra yín, ẹ fọkàn yín mọ́, ẹ fọnu yín mọ́. Bẹ́ẹ̀ sì ni kí ẹ ṣe bí spiritual cleansing dára. Ẹ lè fèní náà ṣèwádìí onírúurú. Bákan náà sì rí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní kò dára kí ẹlẹ́rìn ìrìn òru rárá lọ́jọ́ tòní. Ẹ má rìn dé òru, ìjàkùmọ̀ rìn dé ọ̀sán, ẹni abíyẹ̀ ẹ̀yìn ìdí òru, ẹ má rìn dé òru lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ tètè wọlé ní ọjọ́ tí tòní. Ẹ ní wàhálà, ẹ ní dààmú. Afẹ́fẹ́ aburú ò ní fẹ́ lù yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Tẹ́ bá lọ bí iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín dáadáa lénìí. Aago 9 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ tó gbà kíyèsára tún ni. Àárọ̀ ọjọ́ tòní àwọn nǹkan tí ẹ̀ ń wò pé bí bùkátà tó wà lọ́rùn yín, ẹ máa fẹ́ máa wá way out fún lọ́jọ́ tòní pé mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwó bá mo fẹ́ ṣe, tó sì ṣeé ṣe kí way out yẹn kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Kẹ́ fẹ́ máa rò sọ́tún rò sósì, kẹ́ máa rí rò lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́wọ́ iṣẹ́ yín lè fún yín ní special concern dáadáa lọ́jọ́ tòní. Tẹ́ máa rò lọ́tún lósìn pé ọ̀rọ̀ iṣẹ́ mi náà báwo mo ìfẹ́ fẹ́ ṣe tí gbogbo ẹ̀yin fẹ́ balance àwọn kan mo ní ìdí lásìkò yìí. Gbogbo ẹ̀ máa wá dàbí ìgbà pé ó stock sí yín lórí. Tẹ́ máa rò lọ́tún lósì, ṣùgbọ́n àwọn nǹkan yẹn máa relief fún yín tó bá ti ń di bí nǹkan bí aago 12 ọ̀sán mágo kan ọ̀sán. Ẹ máa fẹ́ feel relief, tẹ́ máa fẹ́ gbájúmọ́ àwọn nǹkan míì, ẹ máa fẹ́ gbájúmọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ ní customer sí, bẹ́ẹ̀ fẹ́ advance iṣẹ́ yín sí, tó sì ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ rí ire látara àwọn èèyàn lọ́jọ́ tòní. Àwọn ọ̀rẹ́ máa fẹ́ bá yín ṣe, àwọn èèyàn fẹ́ bá yín ṣe lọ́jọ́ tòní. Ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó dára kẹ́ fi connect pẹ̀lú àwọn èèyàn. Ẹ má ronú àròjù rárá. Ẹ connect pẹ̀lú àwọn èèyàn, báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Ẹ polówó ọjà yín dáadáa, ẹ nẹ́tíwọ́ọ̀kì, ẹ kàn sáwọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti kàn sí. Àwọn ọ̀rẹ́ yín, àwọn alásùnmọ́ yín, ẹ bá wọn ṣe lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lè láwọn kankan tẹ́ fẹ́ ṣe fún community yín àbí fún
ọ̀rẹ́ àbí fún èèyàn tó gbàgbà yín ká lọ́jọ́ tòní tó ṣe pé ọmọ appreciate gidi gan, ẹ sì lè fẹ́ báyàn dúnú, ẹ lè fẹ́ báyàn yọ̀ lọ́jọ́ tòní fún achievement kan tí wọ́n achieve. Ẹ rí dájú pé ẹ bá àwọn èèyàn ṣe dáadáa lọ́jọ́ tòní látara bí bá àwọn èèyàn ṣe eré wà ń bẹ lọ́jọ́ tòní. Tẹ́ bá ètè close ibi iṣẹ́, ẹ wá fi lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tí yín ní àyíká àdúgbò yín lọ́jọ́ tí tòní. Ọjọ́ tòní á lọ dáadáa, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ lè rí bákan lọ́wọ́ òwúrọ̀ ṣùgbọ́n títí ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ gbogbo ẹ lè wà okay. Bákan náà sì rí ẹ gbọ́dọ̀ ní ẹ̀ ń ṣàlàyé ọ̀rọ̀ iṣẹ́ yín fẹ́nikẹ́ni láàárọ̀ yìí o. Ẹ kíyèsára, ẹ má fi secret iṣẹ́ yín ẹnikẹ́ni lọ́wọ́ àárọ̀ mọ́wọ́ ọ̀sán ọjọ́ tòní, kẹ́ kíyèsára púpọ̀ púpọ̀ torí bí ọ̀tá ibi iṣẹ́ lè fẹ́ dìde lọ́jọ́ tí tòní, kẹ́ kíyèsára. Ire owó lè wọlé fún yín lénìí kí ilẹ̀ tó ṣú, bẹ́ẹ̀ sì ní bá ṣe pé yín àtàwọn olólùfẹ́ yín á dùn alárinrin lọ́jọ́ tòní. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ aqua blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.